Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́nú rẹ̀ sí gbogbo ìṣẹ̀dá ènìyàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, Amen. ògo ni fún orúkọ rẹ̀. Hallelujah. Ẹ gba ọpẹ́ wa, Amen. ẹ darapọ̀ mọ́ wa. Amen. A fẹ́ rí yín nínú ìpàdé òní lórúkọ Jésù, ẹ darapọ̀ mọ́ wa. Amen. Ọ̀rọ̀ yín jáde lọ, ẹ jẹ́ kó ṣe mú dáadáa. Amen. Kó ṣe ìwòsàn àti ìdáǹdè. Amen. Ẹ bá wa pàdé. Amen. Kí ògo ọ̀rọ̀ náà kó jẹ́ ti ẹ̀yin nìkan. Amen. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá ká gba ìbùkún. Amen. Ògo ni fún orúkọ Ọlọ́run. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kí wa wípé a kú ọdún ti àwẹ̀ tí ó ń lọ, ìyẹn ti àwẹ̀ Lent tí à ń gbà lọ́wọ́lọ́wọ́. Mo mọ̀ pé lórúkọ Jésù Olúwa yóò mú wa làájá. Àmín. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, gbogbo ọmọ Ọlọ́run tó ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́, a ó rí àánú gbà. Àmín. A sì máa rí ìyanu Olúwa. Àmín. Mo kí gbogbo ọmọ Ọlọ́run níbikíbi tẹ́ bá ti ń wò wá ní orí ìkànnì yìí ní ètò ọ̀rọ̀ Olúwa láti Calvary wá sí gbogbo ènìyàn, láti orílẹ̀-iṣẹ́ ohun àwọn kérúbù sí gbogbo àgbáyé. Ní òní, àkórí ohun tí a ó fi sọ ọ̀rọ̀ ìyànjú tòní, ó jẹ́ in Christ Jesus alone, nínú Jésù nìkan, tàbí ká wípé gbígbé nínú Jésù nìkan, èyí tí a ó mú àyọkà rẹ̀ wá látinú ẹsẹ̀ Bíbélì wa, ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ìwé Jòhánù, ìhìnrere Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkẹrin. Fílípì orí kejì ẹsẹ̀ kẹsàn-án, kí ló wí? Nítorí náà, Ọlọ́run gbéga gidigidi, ó sì fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ. Hallelujah. 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 John 1:4. John chapter 1 verse 4. Nítorí rẹ̀ ni ìyè wà. Nínú rẹ̀ ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ ayérayé. Hallelujah. Hallelujah. Jésù jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ fún gbogbo aráyé. Ó jẹ́ òdodo àti òtítọ́ Ọlọ́run fún gbogbo ènìyàn. Jésù jẹ́ ìyè fún gbogbo ìṣẹ̀dá. Ìyè ni Jésù mú wá fún gbogbo ìṣẹ̀dá. Ó jẹ́ olùpilẹ̀ṣẹ̀ àkọ́dá, ẹni tí a kọ́kọ́ dá nínú ohun gbogbo. Ìmọ́lẹ̀ lórí òkùnkùn, òun ni Jésù jẹ́ fún gbogbo àgbáńlá ayé. Jésù ni ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí Ọlọ́run sọ jáde tó mú ìmọ́lẹ̀ wá fún gbogbo ènìyàn. Nígbà tí Ọlọ́run rí òkùnkùn, tí òkùnkùn dá ayé láàmú, Ọlọ́run pe ẹni tó mọ̀ wá nípa òkùnkùn, ó pe Jésù Kristi ọmọ rẹ̀ kí ó mú ìmọ́lẹ̀ wá sínú ayé. Ìmọ́lẹ̀ sì tàn sínú ayé. Láti ìgbà náà ni òkùnkùn ti sá lọ ní gbogbo àgbáláyé, tí Jésù sì ń jọba lọ títí ayé. Nípa ti ẹ̀sìn wa, ẹ̀sìn máa ṣí ojú wa sí ètò ìlànà ẹ̀sìn ìjọsìn. Ẹ̀sìn lè ṣí ojú wa sí àdúrà. Ẹ̀sìn a máa ṣí ojú èèyàn sí ètò ṣíṣe. Ẹ̀sìn a máa ṣí ojú ènìyàn sí ààwẹ̀ gbígbà. Ẹ̀sìn a máa ṣí ojú èèyàn sí lọ sórí òkè. Ṣùgbọ́n Jésù mú ìgbàlà wá fún gbogbo àgbáyé. Ìgbàlà ni Jésù. Jésù ni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà, òun ni Kristi. Nígbàtí Bíbélì wípé a ti fún wa ní orúkọ tuntun kan tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù Kristi ní gbogbo eékún kí ó máa wólẹ̀. Gbogbo ohun tó ń bẹ nínú omi, gbogbo ohun tó ń bẹ nínú ayé, gbogbo ohun tó ń bẹ nínú òkun, a kọ wípé at the mention name of our Lord Jesus Christ, every knee must bow ní dandan, nítorí pé orúkọ rẹ̀ kò sí orúkọ mìíràn tí a fi fún ènìyàn nínú ayé tó tún lè gbaniya bí kò ṣe orúkọ Jésù Kristi Olúwa wa. Gbogbo òṣèdá ènìyàn gbọ́dọ̀ gba ọ̀dọ̀ Jésù kọjá, nítorí láì gba ọ̀dọ̀ Jésù kọjá kò sẹ́nikẹ́ni tí ó lè rí Ọlọ́run. Jésù gan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé olè àti àwọn ọlọ́ṣà
ni àwọn tó wá ṣáájú mi nínú ìwé John wípé olè àti àwọn ọlọ́ṣà ni àwọn tó wá ṣáájú mi. Gbogbo ènìyàn tó fẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, gbogbo ènìyàn tó fẹ́ dé ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ gbọ́dọ̀ gba ọ̀dọ̀ Jésù kọjá. Jésù Kristi ní ẹnu ọ̀nà tí ó ta lè gbà dé ọ̀dọ̀ Ọlọ́run. Nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6, Jésù wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ó ní ẹnikẹ́ni kò lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ẹnu ọ̀nà kan ṣoṣo sí ìyè tí a lè gbà wọlé, tá a lè gbà rí ìyè, òun ni nípasẹ̀ gbígba ọ̀dọ̀ Jésù kọjá, nítorí pé nínú rẹ̀ nìkan ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Bátílómẹ́ù afọ́jú ó gba nǹkan méjì lọ́jọ́ kan, nǹkan méjì ló gbà lọ́wọ́ Jésù ní odidi ọjọ́ kan. Bátílómẹ́ù afọ́jú ó kọ́kọ́ gba àkọ́kọ́, ó gba ìríran. Lẹ́yìn náà Jésù sọ wípé ìgbàlà wọ inú ilé rẹ̀. Jésù sọ fún pé ìgbàlà wọ inú ilé rẹ̀. Lẹ́yìn tó gba ìríran tí ojú rẹ̀ ríran tán, ó tún wá gba ìgbàlà. Ohun méjì ni Bátílómẹ́ù gbà ní ọjọ́ kan. Bákan náà bàbá wa Sákéù wọ́n ságun orí igi lọ, wọ́n fọ ẹni tí Jésù ṣe. Ìwọ náà lè má ti mọ̀ ẹni tí Jésù jẹ́, ó lè má ti ìbá pàdé, ó lè má ti wọnú ọkàn rẹ̀, ṣùgbọ́n mo fi dá lójú pé lónìí wà bá Jésù pàdé tó bá múra tán. Lónìí Jésù máa bá pàdé. Ìkankan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú méjèèjì, nínú ká bá Jésù pàdé tàbí kí Jésù bá ayé wa pàdé. Ìkan nínú méjèèjì gbọ́dọ̀ ṣẹlẹ̀, nítorí pé bó bá bá Jésù pàdé ohun tó dára ni, tó bá bá wa pàdé ohun tó dára ni. Sákéù ó lọ gun orí igi láti rí Jésù, ṣùgbọ́n Jésù sọ fún pé sọ̀kalẹ̀ wá Sákéù, lónìí ni ìgbàlà wọnú ilé rẹ̀. Lẹ́yìn tí ìgbàlà wọnú ilé rẹ̀ tán, ìgbàlà tún bá jẹun, ìgbàlà ó tún bá Sákéù jẹun. Ìwé Revelation orí 4 ẹsẹ̀ 20 wípé mo dúró ní ẹnu ìlẹ̀kùn, ó ní mo sì ń kànlẹ̀kùn, ó ní bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣílẹ̀kùn, ó ní èmi ó wọlé, màá bá jẹun pọ̀, òun yóò sì máa jẹ́ ènìyàn mi, èmi náà yóò sì máa jẹ́ olúwa rẹ̀. Àwọn pákéjì tí Jésù ní fún wa lélẹ́yìí, àwa tá bá ti mọ̀, tá bá ti dámọ̀. Ó ní ètò fún ayé wa, ó ní ètò fún ọkàn wa, ó ní ètò fún ohun tá ń là kọjá. Gbogbo ohun tá ń là kọjá màsà, agbára Jésù ká, tó bá gbà tó mọ̀ ní olúwa àti olùgbàlà rẹ̀, tó ń gbé nínú rẹ̀ nìkan, tó ń gbé nínú Jésù nìkan, ìgbé ayé rẹ̀ yóò dára, yóò dẹ̀ yà kánkán. Mo fi dára lójú wípé Jésù mọ̀ nípa ohun tó ń ṣe ẹ́, Jésù mọ̀ nípa ohun tó ń là kọjá. Mọ́tò BMW àwọn kan wà, àwọn mẹkáníkì kan wà tó máa ń ṣe. Bákan náà mọ́tò Toyota, àwọn mẹkáníkì kan wà tó máa ń ṣe. Tá bá lọ gbé mọ́tò Toyota fún ẹni tó ń ṣe mẹkáníkì BMW, ó ṣeéṣe kí wọ́n da orí mọ́tò yẹn rú. Ẹni tó mọ̀ nípa ayé rẹ̀, òun náà ni Jésù. Òun ló lè bẹ́ẹ̀ tó gbogbo ọ̀rọ̀, gbogbo tó ní ẹ lára, gbogbo tó lágbára tó rí kó lágbára yẹn, Jésù ló lè bẹ́ẹ̀ tó. Obìnrin opó yẹn nínú ìwé Lúùkù orí 7, ọmọ rẹ̀ ti kú, ó ti gbàgbọ́ ó ti tán, ṣùgbọ́n wọ́n ní bí wọ́n ṣe ń gbé òkú yẹn lọ ní ẹnubodè, wọ́n pàdé Jésù. Mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé nínú kí ayé rẹ̀ pàdé Jésù tàbí kí Jésù pàdé ayé rẹ̀, ìkànnù méjèèjì gbọ́dọ̀ ṣẹlẹ̀. Bí wọ́n ti ń lọ, wọ́n ń gbé òkú yẹn lọ, wọ́n pàdé Jésù. Wọ́n ní Jésù sì wá, ó rí ọmọbìnrin yẹn lẹ́kún. Mọ́mì, lónìí a máa rí ọ lẹ́kún. Bàbá, lónìí a máa rí ọ lẹ́kún. Jésù máa rí ọ lẹ́kún. Nínú ipò tó wà yẹn, tó rò pé ó ti lé, tó rò pé ó ti parí, má sọ̀rọ̀ tinú o. Jésù ń bẹ o. Ó sì ní agbára bíi ti àtijọ́, agbára bíi ti ìgbàanì, ó sì wà lọ́wọ́ rẹ̀. Mo fẹ́ kó lọ gbàgbọ́ nínú rẹ̀ nìkan, kó o sì máa gbé nínú rẹ̀ nìkan, kó o kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọmọkùnrin yẹn ti kú, Jésù pàdé wọn. Àkọ́kọ́, Jésù ó kọ́kọ́ rẹ ìyá rẹ̀ lẹ́kún. Nínú ìwé Lúùkù orí 7 ẹsẹ̀ 13, Bíbélì wípé Jésù wí fún ọmọbìnrin náà wípé má sọkún mọ́. Lẹ́yìn náà wọ́n ní Jésù wá, ó fi ọwọ́ ọ̀tún rẹ̀, ó fi tó àga pósí náà, ó sì fún wọn pé ọmọkùnrin, mo wí fún ọ, dìde. Immediately ẹni tó ti kú ó sì dìde. Jésù fà lé ìyá rẹ̀ lọ́wọ́. Mo gbàdúrà, mo sọ tẹ́lẹ̀, àṣẹ jáde sí ọ. Tá a bá rí ohunkóhun tó ti kú nínú ìṣẹ̀dá rẹ, nínú ayé rẹ, lónìí á jí dìde padà. Àmín Jésù. Ọmọ Ọlọ́run kó ṣe àtúnṣe rẹ̀. Àmín. Ẹ gbọ́ o, nípasẹ̀ Jésù nìkan ni a kò fi lè ní ìpọ́njú lọ́wọ́ ikú tàbí ní ìpín nínú ikú kejì. Ikú kan ṣoṣo ni Ọlọ́run design fún gbogbo ènìyàn, ṣùgbọ́n fún àwọn ẹlẹ́ṣẹ̀ ikú méjì ni wọ́n máa kú. Gbogbo ẹni tí ó bá fẹ́ kúkú kejì,
o gbọ́dọ̀ wà nínú Jésù. Tó bá ti wà nínú Jésù, ikú ẹyọ kan ló máa kú. Ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá kú sínú Jésù, ikú ẹ̀mejì ló máa kú. Ikú ẹ̀mejì ló máa kú. A design ikú ẹ̀kejì fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀ẹ̀kan ló máa kú, wàá sì jí sí ìyè nínú Jésù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Nítorí pé ikú tá ń sọ yìí, switch ni o. Switch ni. Wọ́n bá switch ẹ̀ ni. Bí Ọlọ́run ṣe switch ẹ̀ fún Jésù náà nìyẹn. Ní kété tí Jésù jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, tó wí pé bàbá, ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Immediately, kò pé ìṣẹ́jú kan, Jésù gba ẹ̀mí rẹ̀ padà. Ó gba ẹ̀mí ìyè padà. Ó sì bọ́ sínú ògo tuntun. Ayé àwọ̀ rẹ̀ padà. Àwọ̀ rẹ̀ bọ́ sínú ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ọmọ Ọlọ́run, bí a bá ti ń kú, tí ẹ̀mí wa ń bọ́ nínú ayé yìí, inú ìmọ́lẹ̀ la ó lajú sí lọ́dọ̀ Jésù. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá kú sínú ẹ̀ṣẹ̀ tó kú sọ́wọ́ Sátánì, ó ṣeé ṣe kó lajú sínú òkùnkùn. Mo gbàdúrà ìrìn àjò ayé rẹ ò ní parí ẹ̀ sínú òkùnkùn. Àmín Jésù. Let me tell you this. It is not the spiritual items or prayer materials that carry the power. Kò ṣe pé àwọn spiritual items tá ń lò yẹn, bí iyọ̀, bí oyin, bí candle, bí kinní kan tá ń gbé káàkiri yẹn, òun ló gbé agbára dání o. Orúkọ Jésù gbé agbára dání mà. Orúkọ Jésù gbé agbára dání sà. Ẹ máa láǹ láti máa pe orúkọ Jésù. Tó bá ti pe orúkọ Jésù, ọ̀run ti ṣí sílẹ̀. Gbogbo ohun tá ń pè ní ọ̀run, ó ti ṣí sílẹ̀. Bíbélì wípé at the mention of that name, every name must bow dandan ni. Immediately bá ti pe orúkọ Jésù, gbogbo ọ̀run ti ṣí. Bí ọ̀run ti ṣí, immediately ni àwọn ìbùkún orí ọ̀fẹ́ ló ti sọ̀kalẹ̀. So ohun tó gbé agbára dání ni orúkọ Jésù mà. Orúkọ Jésù tá ń pè yẹn ló gbé agbára dání, kì í ṣe spiritual material. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Bàbá wa Ádámù, òun ni spiritual created àkọ́kọ́, òun ni àkọ́kọ́ dá. Ṣùgbọ́n Ádámù kejì olùdáni ni. The first Adam was a created being, but the second Adam is a creator. The creator lòun, yẹn ni pé Jésù òun gangan ni creator. Ádámù àkọ́kọ́ tá àkọ́kọ́ dá, Adá ni láti ọwọ́ ẹni tó dá. Ṣùgbọ́n Ádámù kejì tó sọ̀kalẹ̀ wá bí ènìyàn tó wá sínú ayé, tó wá ń bá wa gbé nínú ayé, Bíbélì wípé òun gangan ni olùdáni. So òun olùdáni yẹn, ẹni tó dáni, òun mo fẹ́ kó gbàgbọ́ nínú rẹ̀. Mo fẹ́ kó ṣe àwárí rẹ̀, kó gbà wípé Jésù ló lè yanjú gbogbo ìṣòro rẹ̀. Mo fẹ́ kó máa gbé nínú Jésù nìkan, nítorí pé nínú rẹ̀ ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Kò sí ìkankan nínú àwọn wòlíì tó wá ṣáájú Jésù tó promise wa ní ìyè, tó sọ pé màá fún yín ní ìyè o, àbúwàsà. Kò sí. Gbogbo àwọn wòlíì tó wá, kò sẹ́ni tó promise wa ní ìyè. Ṣùgbọ́n Jésù nìkan ló sọ wípé màá fún yín ní ìyè, màá fún yín ní ìfọ̀kànbalẹ̀. Alábájọ inú ìwé Matthew 11:28, ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi, gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́, tó sì ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí. Ó ní ẹ ó sì rí ìsinmi fún ọkàn yín. Ó ní ẹ gbà àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi, nítorí pé inú tèmi tẹ́, inú mi tutù. Ó ní ẹ ó sì rí ìsinmi fún ọkàn yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Nítorí náà ibi ìsinmi ọ̀dọ̀ Jésù ni o. Ibi ayọ̀ ọ̀dọ̀ Jésù ni. Mo fẹ́ kó gbàgbọ́, kó o dẹ̀ lọ máa rìn nínú rẹ̀, nítorí pé ní àkókò yìí Jésù náà rẹ́dì, ó ṣetán láti tún ìgbé ayé rẹ̀ ṣe. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. And let me tell you, if you don't have relationship with Jesus, you cannot use his name. That is no doubt about that. Ẹ jẹ́ kí n sọ fún wa sà wípé sàmà wípé tí a bá ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú Jésù, ó ṣeé ṣe kí a lórúkọ rẹ̀ kó má jẹ́ fún wa. Ó ṣeé ṣe ká lórúkọ rẹ̀ kó má jẹ́ fún wa. Ṣùgbọ́n tá a bá ní ìbáṣepọ̀ tó láàmìláka, tó dánmọ́rán pẹ̀lú Jésù Olúwa wa, a rí wípé tá bá ṣe lórúkọ rẹ̀, immediately ni orúkọ náà yóò máa jẹ́ fún wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Then another one is that if you are not in Christ Jesus, you are under demonic influence. Gbogbo ẹni tí ò bá sínú Jésù, wọ́n wà lábẹ́ ìdè Sátánì. Abẹ́ ìdè ẹ̀mí òkùnkùn ni wọ́n wà. Mo sọ tẹ́lẹ̀, nínú gbogbo ìdè òkùnkùn tó wà, lórúkọ Jésù lónìí a tú ọ sílẹ̀. Àmín Jésù. Bíbélì wípé lára ẹnìkan Jésù lé ẹ̀mí èṣù méje jáde. Lára Maria Magdalene, màmá wa Maria Magdalene, ẹ̀mí méje ni Jésù lé jáde kúrò lára rẹ̀, ẹ̀mí èṣù méje. Ọjọ́ tí wọ́n bá Jésù pàdé ni ẹ̀mí méje jáde kúrò ní ara wọn. Ẹ̀mí méje ọ̀tọ̀ọ̀tọ̀
oríṣiríṣi àwọn léjíọ́nì méje tí wọ́n jẹ́ àwọn ẹ̀mí òkùnkùn. So gbogbo ẹni tí ò bá fi ayé rẹ̀ fún Jésù, wọ́n wà nínú demonic influence, wọ́n wà nínú ìdè Sátánì sì ń fi ayé wọn, ó máa fi ayé wọn dábìrà. Irú àwọn yẹn náà máa ń sọpẹ́ ṣọ́ọ̀ṣì lénìí tí wọ́n máa pẹ́ èṣù lé gbogbo ohun tí èṣù ti ṣe fún wọn, wọ́n á bọ́ sí àníjọ ọpẹ́ náà fẹ́ ṣe o. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣọpẹ́ lọ́wọ́ wọ́n tó ń pọ́n Sátánì léni ní abẹ́ ìdè èṣù ní ọ̀pọ̀lọpọ̀ wà. Ṣùgbọ́n mo gbàdúrà léni pé Jésù ọmọ Ọlọ́run yóò pàdé rẹ̀. Àmín Jésù. Yóò dẹ̀ tú ọ sílẹ̀. Àmín. Wàá dẹ̀ rí àánú gbà. Àmín Jésù. And let me tell you this again, you are not a complete man or a woman. Or if you are a prophet or if you are a pastor, whatever your post, you want to keep post here, go there. If you are not in Christ, you are only complete in Christ Jesus. Nínú Jésù nìkan, òun ni láti péye. Bóyá jẹ́ pastor, tàbá jẹ́ wòlíì, tàbá jẹ́ evangelist, tàbá ohunkóhun tó wù ká jẹ́, nínú Jésù nìkan láti péye. Nínú Jésù nìkan láti péye. Nínú Jésù láti rí agbára, nínú Jésù láti rí orí ọ̀fẹ́. Gbogbo material things tá ń dáwọ́lé, tá ń lò, tá fi ń ṣe prayer, láti orúkọ Jésù ní síbẹ̀, ó ṣeé ṣe kó má ṣiṣẹ́. Mo gbà ọ́ níyànjú wípé padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ, padà sí ọ̀dọ̀ Jésù. Ẹ jẹ́ á padà sí ọ̀dọ̀ Kristi, nítorí pé nínú rẹ̀ ni ìyè wà. Mo sọ fún wa lẹ́ẹ̀kan pé kò sí kankan nínú àwọn wòlíì tó sọ fún wa wípé òun ní ìyè lọ́wọ́, ṣùgbọ́n Jésù nìkan ló kígbe wípé ìyè wà lọ́dọ̀ mi, ẹ wá gbà lọ́fẹ̀ẹ́. Ó ní ẹ wá síbi omi, ẹ wá mu lọ́fẹ̀ẹ́. Ẹ̀yin tí òun gbẹ́ngbẹ́, ẹ máa bọ̀, ẹ wá gba omi ní ọ̀fẹ́. Ọ̀fẹ́ ni Jésù mú wá fún wa. Kò gba owó, kò gbóbi. Kíní kan ni pé kó kọ́kọ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ẹ̀ṣẹ̀ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. Gbogbo ìwà gbèrè, ìwà panṣágà, ìmutípara, àwọn ohun ìríra tí ìwé Gálátíà 5:19 sọ wípé àwọn iṣẹ́ ti ara tó fi ara hàn, àwọn iṣẹ́ ti ara tó fi ara hàn yẹn mo fẹ́ kó kọ̀ sílẹ̀, kí èmi àti rẹ ká gbé iṣẹ́ ti ara sílẹ̀, ká mú iṣẹ́ ti òdodo, ká lọ wá èso ẹ̀mí, ká jọyìn mọ́ ayé wa. Àwọn èso ẹ̀mí 9 ni wọ́n kà nínú Gálátíà 5:22 yẹn. Èso ẹ̀mí 9 Gálátíà 5:22 tẹ́bá dé bá mi ṣí, tẹ́bá mi sáré kà. Èso ẹ̀mí 9 ni wọ́n kà sílẹ̀. Wọ́n ka èso ẹ̀mí 9 sílẹ̀ fún wa wípé ayọ̀, ìfẹ́, ìpamọ́ra, inú tútù, ìwà tútù, ìṣoore. In fact, wọ́n break it down. 9 yẹn ó dẹ̀ gbọ́dọ̀ wà nínú ayé ẹni tá ń bá ń pè ní Kristẹni, ẹni tá ń pè ní ọmọ Ọlọ́run. Èso ẹ̀mí 9 ó gbọ́dọ̀ wà nínú ayé wa. Nínú ìwé Gálátíà 5:22 ló wà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Láti máa waste time wa. Brethren, mo bẹ̀ wá wípé we should stop running from Calvary. Tàbá sọ̀rọ̀ Calvary, àwọn èèyàn máa ń rò pé ibi ẹ̀jẹ̀ ni. Wọ́n ní it's a bloody place. Calvary kẹ̀, bloody place ni, skeleton place ni, ibi tí àwùjọ àwọn egungun wà. Èmi ò lè lọ bẹ̀ o, ibi táwọn òkú kú sí. Calvary kìí ṣe ilé òkú, kìí ṣe ibi ẹ̀jẹ̀. Calvary wà nínú yínsà, Calvary wà nínú mísà. Inú wa la máa fi lọ síbẹ̀. Inú la fi ń lọ sí Calvary. Inú wa, Calvary tinú là ń sọ, kò ń ṣe Calvary tí a lè fi ojú rí. Calvary tinú là ń sọ, kò ń ṣe Calvary ibi tí àwọn òkú wà, ibi tí àwọn agbárí wà. Calvary ibi agbárí kọ́ màsà. Calvary tá ń sọ, òun ni Calvary tó wà nínú síwa, tó wà nínú gangan. Sí ìyàlẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lọ sí ìrìn àjò, ẹlòmí ti di JP, wọ́n lọ sí Calvary, but wọ́n lọ Calvary tinú. Calvary tí ló dẹ̀ ṣe pàtàkì ká kọ́kọ́ lọ́nà, ká tó lọ Calvary ti ìta, ká tó lọ Calvary ti abroad. Ọ̀pọ̀lọpọ̀ lọ sí Calvary, wọ́n waste Calvary yẹn ni, wọ́n waste ẹni. Ṣùgbọ́n lónìí, èmi fẹ́ mú lọ sí Calvary ti inú, níbi tó ti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, níbi tó ti rọ̀ mọ́ àgbélébù Kristi, níbi tí Kristi yóò ti jẹ́ Olùgbàlà fún ọ, tí wọ́n ló sì máa jẹ́ ọmọ rẹ̀, tó sì máa gbénú rẹ̀ láíláí, tí kànga yẹn tí ó sì máa kànga iye rẹ̀ tí ó máa gbénú rẹ̀ láíláí. Obìnrin tó pàdé Jésù ní etí kànga. Nínú ìwé John, ìwé Jòhánù orí 4, obìnrin ará Samaria ó pàdé Jésù. Jésù wípé fún mi ní omi mu. Ó ní ọ̀gbẹ́ni, kò mẹ́ tí Jésù jẹ́. Ó ní ọ̀gbẹ́ni yìí, èmi ò lè fún ẹ lómi mu o. Àwa ará Samaria kì í bá àwọn Júù ṣe. Jésù wípé tó bá mú ẹ̀bùn Ọlọ́run ni,
àti ẹni tó sọ fún wípé fún mi ní omi mu ó bá ti bèèrè lọ́wọ́ èmi gangan wípé kí n fún ẹ ní omi ìyè pé tó bá dẹ̀ fún ẹ ní omi ìyè yẹn yóò máa sọ kànga nínú rẹ ò ní padà wá sí kànga ìmọ̀. Nígbà tí obìnrin yẹn gbọ́ wípé kànga kan wà tó máa fún ènìyàn tí yóò máa sun nínú rẹ̀ tí ò ní padà wá fa kànga tó jìmọ̀, ó ní bàbá ẹ fún mi ní omi ìmú. Jésù wá sọ pé lọ pe ọkọ rẹ wá. Ó rò pé ènìyàn lásán lójú síwájú òun. Jésù pé lọ pe ọkọ rẹ wá. Jésù mú lọ Káfárì ni o. Jésù ní lọ pe ọkọ rẹ wá. Ó ní èmi kò lọ́kọ. Jésù ní owí rere. Ó ti lọ́kọ 5 rí. Ẹni tó tún gbọ́dọ̀ ẹ̀ ní ìsìn tó ń gbọ́dọ̀ rẹ̀ kì í ṣọkọ ẹ̀ jẹ́wọ́. Ó yà lẹ́nu. Obìnrin yẹn wá rírì. Ó ní mo wò rí pé wòlíì ní èyí ṣe. Àti wọ́n lọ sọ pé Mèsáyà ń bọ̀ wá, ọmọ Ọlọ́run ń bọ̀ wá, àbóhun ló ti dé ni. Jésù nígbàgbọ́ obìnrin yìí. Ẹni tó ń sọ gangan ló jókòó síwájú rẹ̀ nítorí pé tó bá yá àwọn ènìyàn wọ́n máa sin bàbá ní ẹ̀mí àti ní òtítọ́. Wọ́n ní ìsìn lórí òkè mọ́. Ṣe bí ní Samaria lẹ́yìn wà, Jerusalem lẹ́wà. Àwọn ènìyàn ó bọ̀ sí Nàìjíríà, wọ́n ó bọ̀ sí Áfíríkà, ìrere Áfíríkà yóò tàn sí gbogbo àgbáyé. Wọ́n ní sin Ọlọ́run lórí òkè yìí nìkan mọ́, yóò bọ̀ sí gbogbo àgbáyé. Òun làwọn ń jèrè ẹ̀ lónìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tọ́mọ̀sì ò mọ ẹni tí Jésù jẹ́, bó ti bá Jésù gbé tó, kò mẹ́ni tí Jésù ṣe. Kò mọ̀, wọ́n sọ pé Jésù ti jíǹde. Ó ní irọ́ ni Jésù jíǹde kẹ̀. Ó ní tí mi bá ti rí ní ojú mi báyìí kòrókòrò, ìwọ náà má yẹ láìgbàgbọ́. Má sọ pé torí pé ò rí Jésù, ò mẹ́ni tí Jésù, ò fẹ́ rí Jésù physically kó tó gbàgbọ́. No, kò rí bẹ́ẹ̀. Thomas yarí, ó ní tí mo bá tó rí báyìí fún rárá mi ni màá tó gbàgbọ́. Nígbà tó dẹ̀ di ọjọ́ kẹjọ, nítòótọ́ Jésù tó wọlé sáàrin wọn, Jésù dé sáàrin wọn, ó wọlé, bó ti wọlé lákọ̀ọ́kọ́ bí ọjọ́ kẹjọ, ó wọlé sáàrin wọn, bó ti wọlé, ó ní àlàáfíà. Thomas náà wà ń bẹ̀, ó ní Thomas máa bọ̀, nítorí ẹ̀ mo ṣe wá, ìwọ gangan mo wá, mú ọwọ́ rẹ wá, fi ọwọ́ bọwọ́ mi, ṣé mo ní egungun? Thomas ní bẹ́ẹ̀ ni, egungun wà níbẹ̀. Jésù ní ìwé kìí ní egungun. Ó ní tọwọ́ bọ ìhà mi, ṣé mo ní egungun? Ó ní kábíyèsí, ó ní egungun wà níbẹ̀. Ó ní wo ẹsẹ̀ mi, wo àpá orí mi. Thomas yẹ gbogbo ẹ̀ wò. Thomas wá kúnlẹ̀ síwájú Jésù. Ó ní bàbá mi àti Ọlọ́run mi. Jésù wá sọ fún wípé Tómásì, nítorí pé ó rí mi ló ṣe gbàgbọ́. Alábùkún fún ni àwọn tí kò rí mi tí wọ́n sì gbà mí gbọ́. Màmá, àwálá ní àdúrà yẹn, ìran ìlú ní àdúrà tí Jésù gbà nínú ìwé John chapter 18 yẹn, chapter 20 yẹn, wípé alábùkún fún ni àwọn tí kò rí mi tí wọ́n sì gbà mí gbọ́. Láì rí Jésù, tó bá gbà á gbọ́, ó ti di alábùkún fún. Yóò dára fún ọ. Amen. Mo fẹ́ kó fi ọkàn rẹ fún Jésù, kó fi ayé rẹ fún Jésù, kó fi ìgbà rẹ fún, kó farabalẹ̀ fún, kó wọnú Ọlọ́run pẹ̀lú rẹ̀, kó wọnú àdúrà pẹ̀lú rẹ̀. Èmi fẹ́ mú wa lọ sí Káfárì báyìí o. Mo fẹ́ mú wa lọ sí Káfárì. Káfárì tí mo dẹ̀ mú wa lọ, kò ń ṣe Káfárì ìlú òyìnbó, kò ń ṣe Káfárì ti Jerusalem, Káfárì ti inú rẹ̀ gangan. Mo fẹ́ kó o fi inú yọ̀ǹda fún Jésù ní ọkàn rẹ. Bóyá o dẹ̀ ti yọ̀ǹda fún Jésù rí, o ti gbà fún Jésù rí. Jésù ti ń gbénu ọkàn rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nípa ẹ̀ṣẹ̀ tàbí ohun kankan, ó di apẹ̀yìndà. Ìyẹn pé o ṣe mistake láti kú òun Jésù, o ṣe mistake láti yí padà. Mo fẹ́ mú wa lọ sí Káfárì báyìí. Káfárì ni mo mú wa lọ báyìí. Káfárì ti inú, níbi táwọn ti bá Jésù pàdé, ibẹ̀ la lọ báyìí. Amen. Amen. Mo bọ̀ nígbà tó mo dé ilé.
jẹ́ àjọ gbàdúrà pọ̀. Mo fẹ́ kó o tẹríba ní ọkàn rẹ, mo fẹ́ kó máa wí tẹ̀lé mi níbi tó bá wà. O lè fọwọ́ kan fóònù ẹ tàbí kó gbé fóònù ẹ síwájú kó máa gbọ́ kó máa tẹ̀lé àdúrà yìí wípé Jésù ọmọ Ọlọ́run, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo wá síwájú rẹ lónìí, dáríjì mi, bàbá mi, ẹ fà mí mọ́ra, ẹ mú mi kúrò nínú ìgbèkùn Sátánì, ẹ sọ mí di aṣẹ́gun, nítorí pé aṣẹ́gun ni yín, èmi sì ju aṣẹ́gun lọ nípasẹ̀ wípé ẹ fẹ́ mi. Láti òní lọ, mo gbà yín sínú ọkàn mi, mo fi ayé mi fún yín, mo sì dúró ti àgbélébù yín, mi ò sá fún òjìji yín bí Thomas ṣe sá, èmi ò sá fún òjìji yín, mo dúró ti àgbélébù lónìí. Ẹ gbà mí sínú ayé àlàáfíà, ẹ gbà mí sínú ayé ìbùkún, ẹ sọ mí di ọmọ lọ́tun. Ògo ni fún orúkọ rẹ. Hallelujah. Jẹ́ n gbàdúrà fún ọ lórúkọ Jésù bí o ti wí yóò rí bẹ́ẹ̀. Àmín Jésù. Wàá rí àánú Jésù gbà. Àmín. Láti òní lọ ó di ọmọ ọ̀tun. Àmín. Ó di alágbára nínú Jésù. Àmín. Jésù wà pẹ̀lú rẹ. Àmín. Ẹ̀mí rẹ ò ní bọ́. Àmín. Ẹni tó ń fi kú lé ẹ káàkiri lórúkọ Jésù lónìí òun náà máa pàdé Jésù. Àmín Jésù. Jésù máa pàdé rẹ. Àmín. Àánú máa fọhùn fún ọ. Àmín. Gbogbo ohun tó ń là kọjá pátápátá ní ti ìbànújẹ́, ní ti ìríra, ní ti wàhálà àti ìdààmú, ẹ̀jẹ̀ Jésù kó mu wá sí òkun. Àmín. Àánú yóò dìde fún ọ. Àmín. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orúkọ ti tèmi òun náà ni apọ́stélì àti wòlíì Elijah Olúwatóbi Olútadé Afúngbàlàjà tí gbogbo èèyàn mọ̀ sí bàbá òmìnira ní tòótọ́. Lórúkọ Jésù yóò dára fún wa. Àmín. Ẹ jẹ́ ká jọ gbàdúrà bíi méjì àbí mẹ́ta ipò. Mo mọ̀ pé Ọlọ́run yóò sì ràn ẹ́ lọ́wọ́. Nínú ìwé Psalm 107 verse 14, Dáfídì wípé ó mú wọn jáde kúrò nínú òkùnkùn àti òjìji ikú, ó sì fa ìdè wọn já. Àkọ́kọ́ ni pé ó kọ́kọ́ mú wọn jáde kúrò nínú òkùnkùn, then òjìji ikú tẹ̀lé, ó sì fa ìdè wọn já. Mo súre, mo gbàdúrà, àṣẹ jáde sí ọ, ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ọ lónìí wípé nínú òkùnkùn àgbáyé tí ayé sọ sí tọmọtọmọ lórúkọ Jésù ó yá àfà ọ jáde. Àmín Jésù. Nínú òkùnkùn ayé ó yá jáde níbẹ̀. Àmín. Bọ́ sínú ìmọ́lẹ̀ ńlá. Àmín Jésù. Lórúkọ Jésù bọ́ sínú ìmọ́lẹ̀ ńlá. Àmín. Nínú òjìji ikú tó ràgàbù ayé rẹ tí ayé rẹ fi wà nínú ìdè àìsàn tàbí ìnira, mo gbàdúrà lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀. Àmín. Lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀. Àmín. Ìdè rẹ àfàjá. Àmín Jésù. Jésù já ọ nídè. Àmín. A tú ọ sílẹ̀. Àmín. Bíbélì wípé okùn já, àwa yọ nínú àwọn pẹyẹpẹyẹ, nínú àwọn àgbáyé, lórúkọ Jésù ó yá àfà ọ yọ. Àmín Jésù. Lórúkọ Jésù mo ní àfà ọ jáde. Àmín Jésù. Wàá rí àánú gbà. Àmín. Gbogbo ẹnikẹ́ni tó ń fi ikú lé ẹ káàkiri lórúkọ Jésù àwọn ló máa pàdé ikú. Àmín Jésù. Mo sọ sínú agbára ìjọ̀dọ̀ àgùntàn, agbára titun, agbára tí ń gbéni lékè, tí mú ní borí ayé, lórúkọ Jésù ó yá gba agbára ọ̀tún yẹn lónìí. Àmín. Mo ní gba agbára ọ̀tún yẹn lónìí. Àmín. Dáfídì sọ nínú ìwé 2 Samuel ó wí pé bí ìwọ bá bá mi kọjá, ó ní ìwọ ó jẹ́ ìdíwọ́ fún mi. Ìwé 2 Samuel ló sọ bẹ́ẹ̀. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi gbogbo ẹni tó ń bá ìrìn àjò tó jẹ́ òun ló jẹ́ ìdíwọ́ fún ayé rẹ, tó jẹ́ òun ló jẹ́ wàhálà fún ayé rẹ, mo gbàdúrà lórúkọ Jésù ó yá kó pín in níyà. Àmín. Nígbà tí Ábúráhámù jáde, ó mú Lọ́ọ̀tì dání. Lọ́ọ̀tì jẹ́ ìdíwọ́ àti ìdènà fún Ábúráhámù. Gbogbo ẹni tó jẹ́ ìdíwọ́ àti ìdènà fún ọ lónìí ó yá a pín in níyà. Àmín. Until ìgbà tí Lọ́ọ̀tì pínyà pẹ̀lú Ábúráhámù ni Ọlọ́run fi ọ̀nà àbáyọ hàn Ábúráhámù wípé máa gba ọ̀nà yìí lọ, eléyìí ni yóò jẹ́ ọ̀nà tí wàá ti rí ìyanu. Mo gbàdúrà fún ẹ gbogbo ẹ tí ẹjọ́ ń rìnrìn àjò tó ń yí ẹrù rẹ dànù lórúkọ Jésù lónìí ó yá a pín in níyà. Àmín. Ọ̀nà àbáyọ kó wà fún ẹ. Àmín. Kó rí àánú gbà. Àmín. Ìwé Revelation 21:5 ó wípé Jésù wípé ẹni tó jókòó lórí ìtẹ́ wípé mo sọ ohun gbogbo di ọ̀tun láti òní lọ, ohun gbogbo kó di ọ̀tun fún ayé rẹ̀. Àmín Jésù. Gbogbo ibi tó ti ń rìn níra ó yá ọ̀tun kó dé bá. Àmín. Àánú kó fọ́ fún wa. Àmín. Ọ̀sẹ̀ yìí máa dára. Àmín. Oṣù yìí máa dára. Àmín. Wàá rí ògolo. Àmín. Wàá rí ìyanu Ọlọ́run. Àmín. Ọkàn rẹ balẹ̀ o. Àmín. Ọ̀nà ńlá fún ẹ. Àmín. Ọ̀nà ṣí fún ẹ. Àmín. Nínú Jésù ò ní yẹsẹ̀. Àmín. Ò ní padà sẹ́yìn. Àmín. Ikú òjijì kò ní tọ́ sí ọ. Àmín. Ọ̀nà rẹ yóò là sí ire. Àmín. Wàá rí àánú Olúwa gbà. Àmín. Yóò dára fún ẹ. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Kò ní yí padà. Àmín. Àṣẹ ọ̀run gùn. Àmín. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi agbára
ara wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 36 86 9551 080 36 86 9551 fún ẹ̀bẹ̀ àdúrà nìkan. Ọlọ́run yóò ràn ẹ́ lọ́wọ́. Hallelujah. 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 Àlàáfíà.